الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعمي حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد. أدعو كفون الله وبوا ọba yìí tí ó ní ìtọ́sọ́nà ẹ̀dá gbogbo ohun tí a lè ti ara rẹ̀ jèrè nílé ayé wa. Alhamdulillah, ọlọ́run ní kí ẹ̀sìn wa yìí kojú wa níwèé rẹ̀, gbogbo ohun tó lè jóríire wa ojú wa níwèé ẹ̀. ẹ̀sìn yìí náà òun ni Rasulu Karim sallallahu alayhi wa sallam lọ́jà mọ̀ wípé wọ́n máa lérí òpó márùn-ún: ìjẹ́rìí fún ìjọkan ṣoṣo ọlọ́run àti ànábì wa Muhammad pé òjíṣẹ́ rẹ̀ ni. lẹ́yìn ẹ̀ lọ́kan irun kíkí, òun lọ́kan sàká àti ààwẹ̀ àti ká lọ sí Maka. nínú gbogbo orígun ẹ̀sìn yìí tá a bá mú irun, kò síyèméjì ń bẹ pé amúdù hadadi òpó tẹ̀sìn yìí tó dúró lé lórí irun kíkí ni. kódà wà hamu arkane, gbogbo orígun márààrún tá a kà yìí, èyí tó pàtàkì jù ń bẹ òun nìrun lẹ́yìn la ilaha illallah. irun kíkí yìí gbogbo ayé ló ti gbọ́ ọlá àtẹ̀rẹ̀ǹjẹ́ tọ́lọ́hun palẹ́sẹ̀ ẹlẹ̀ fún gbogbo ẹni tí bá ń kíyèsí. ọlá àtẹ̀rẹ̀ǹjẹ́ fẹ́ni tọ́lọ́hun ọba tó pèsè ẹlẹ̀ fẹ́ni tọ́lọ́hun bá yọ̀ǹda fún láti máa kí. Rasulu Karim sallallahu alayhi wa sallam oní salatun fi ithri salatin la laghun fi baynahuma kitabun fi iliyyin. Allahu akbar. tọ́lọ́n bá kẹ́yàn téèyàn ń fi irun tẹ̀lérun, ó kírun kẹta ó tún kí mi tẹ̀lé, tó jẹ́ pé láàrin irun méjèèjì la laghun fi òkìtá kọ́ lọ jókòó sáàyè ibì kan kọ́ lọ máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀, òkìtá kọ́ lọ jókòó síbì kan kọ́ lọ máa jẹun tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tàbí kọ́ lọ máa mu tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí ò sírègbè tọ́já àlàfo irun rẹ méjì. Ànábì ní lọ́ọ́ mọ̀ wípé kitabun fi iliyyin, ó ti ló kọ́ láàyè tó ga jù nínú àlìjẹ́nnà, wọ́n ti kọ́ ọkọ̀ rẹ̀ bẹ̀. ọlọ́mọ sàlàyé ṣe bẹ́ẹ̀ fún wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salatu khayru mawdu'in. tí a bá lé ìbolólóore láàyè téèyàn ti lè ráàyè tọ́da tàbí àgbékalẹ̀ tọ́da láyé èèyàn, Ànábì nínú òrùn ni. faman istata'a an yastakthira falyastakthir. ẹni tó bá láàyè tó lè pọ̀ tó pọ̀ nírun kíkí, ọba kójú lówó tán ó tún yẹn náfìlà mọ́ kí ládàá rẹ̀ ó lè pọ̀ káyè rẹ̀ ó lè pọ̀ níwájú Ọlọ́run. yá gbìyànjú kọ́ ọ máa ṣe. èyí tó dẹ̀ jù oníkárí pa nkírun yìí à ń kí ní jàmáà, ká máa kí ní jàmáà. irun kíkí ní jàmáà yìí faridatun ala rijal fil hadar wa safar. irun kíkí ní jàmáà kò sí tó gbọ́dọ̀ di ọlọ́, kò sí tó lè máa sẹ́nu lé, kò sí bàádà kan tó lè máa ṣe tí wọ́n bá pèrún tó dàbí kọ́ lọ kírun ní jàmáà. ẹlòmíràn tán rẹ̀ á ní tá à ń ṣe iná ẹ̀sìn ni, nígbà ọba yá kí ló ń ṣe tó jẹ́ sí tó lóore jùrú tó fetí gbọ́ lọ tásìkò rẹ̀ wọlé, kò sí tó tún lóore dúkọ́ lọ máa kírun yẹn lọ. ọ̀ràn yẹn ní fún gbogbo àwọn tá a jọkùnrin, àwa ńlé àwa lórí ìrìn àjò, kódà wà fi hálìlẹ̀
amani wa halil khawf. Bàbá wà nípò ẹni táyà wá balẹ̀ kò sógun kò sọ́tẹ̀ ọ̀nbọ̀ lókè ọ̀nbẹ̀ ń sálẹ̀ òsì ká máa kírun jàmá tá a bá tún wà nípò tẹ́rù ń bà wá tọ́ra àlè mọ́ lo méjèèjì láyé a wà nípò ẹni tẹ́rù ń bà wọn ò tún pé a máa kí jàmá wọ́n tún fẹ́ ká máa kírun jàmá èyí wà nínú ìṣesí nípa àwọn ẹni ìṣáájú wa gbogbo ọjọ́ ayé wọn ni wọ́n fi máa ń gbénu mọ́sáàsì gbogbo ọ̀sẹ̀bí ayé wọn ni wọ́n fi máa ń gbé mọ́sáàsì tí wọ́n bá ti gbọ́ gbólóhùn hayya ala salat hayya ala falah já lọ kírun já lọ ọ̀la wọ́n pa wọn fi ọ̀la ilé mi àti ẹ̀ náà gbọ́ sétí yóò sáà dìde sáwọ̀ fọ́lá ni táà fi máa kírun jàmá ọ̀dọ̀ wọ kálukú wa ìrun kíní jàmá a wà ní fàyàbalẹ̀ ẹ̀rù ń bà wá wọn fẹ́ ká kí Ọlọ́run fi sọ fún wa nínú Suratun Nisa àyà 180 Ọlọ́run ní wa idha kunta fihim tíri ànábì tó bá wà pẹ̀lú wọn faqamta lahumus salah lórí pẹ̀lú ń bà yín ni o ẹgbẹ́rún kíkí dúró tọ́ fún wa ẹ kírun ẹ má pẹ́ wà nú bẹ̀rù ntí ẹ yá ṣe ní falitakum ta'ifatun minhum ẹ á pẹ́ra yín méjì ẹ̀rù tí ń bà yín nu ẹ mà bọ́tọ̀ wà kápá kan ọmọ kírun kápá kan ọmọ sọdẹ Allahu Akbar ibi tí wọ́n pàtàkì irun jàmá tó nìyẹn o lọ́wọ́ àfisẹ́ tó ń ṣe ìwọ fi ń ṣe àròjàre pé ní ọjọ́ kí jàmá níbo ló gbélé yẹn gbé níwájú Ọlọ́run wọ́n kọ́ wa ní bá ti ṣe Rasulu Karim sallallahu alayhi wa sallam ó ní afkalu salati ala al-munafiqin irun tó mú wojú tọ́da munafiki láàmújù salatul isha'i wa salatul fajr irun ṣáyì ni àti irun tá a máa kí láàárọ̀ kùtùkùtù wọ́n ló sì rí pé lè sábà kí ìṣáyì tó bá ti ríra rẹ̀ tẹ́ sábà lè kí ṣáyì àti irun àsùnbà màpó ti wà nú àwùjọ munafiki nù àyè tọ́lọ́wọ́n ó sì fi munafiki sí ló burú jù níjọ́ alkiyama ó tún burú jù ti kèfèrí lọ innal munafiqina fi darkil asfal minan nar ọlọ́run nínú ọ̀gbun gbòrògbòrò darkil asfal ọ̀gbun ti sálẹ̀sálẹ̀ torí dàrákàtì níná ọ̀gbun lérí ọ̀gbun ni ọlọ́run níbẹ̀ láàfà àwọn munafiki sí irun tó le jù fún munafiki tẹ́yẹ sábà kí òun ni irun àsùnbà àti irun ìṣá anábì ní walau ya'lamuna ma fihima tẹ́ ẹ bá mèrè jẹ́ tí ń bẹ́ẹ̀ bí kéèyàn máa kírun yín ni la atawhuma walau habwa ẹ bá lọ kí kódà walau habwa wọ́n bá ń dè yín mọ́lẹ̀ ẹ wọ̀ lọ bẹ̀ tí bá ń ṣe ká ẹ wọ́ lọ ẹ lọ kí ni níbi tí inú ikí jàmá tó lágbára dé anábì ní wala qad hamamtu ana amura bis salati fatuqam mọ̀ ń gbà lérò níbi tí inú jàmá lágbára dé pé kí wọ́n ṣe kọ́ ọmọ fúnrun kí wọ́n ṣe kọ́ ọmọ fúnrun kan kí wá jáde amuru rajulan falyusalli bin nas kí wọ́n apẹ́ nìkan láṣẹ pé ó máa kírun lọ fáwọn èèyàn thumma antaliqu ma'iya birrijali ma'hum hazm min hatabin ìwà ní káwọn èèyàn kan kí wọ́n kó ìsẹ́pẹ́ igi tó ṣe fi jó nǹkan kí wọ́n rú tẹ̀lé mi ila qawmin láti lọ bá àwọn èèyàn kan la yashhaduna as-salah àwọn tí wọ́n pè rún tí wọ́n tún wà nulẹ̀ wọn tí wọ́n lọ kí jàmá wọ́n pè rún wọ́n tún wà ń sọ́ọ̀bù wọn lọ kí jàmá wọ́n pè rún wọ́n tún wà lẹ́nu iṣẹ́ wọn lọ kí jàmá fahruqa alayhim buyutahum bin-nar kí n kíná bọ́lé wọn kí wọ́n lè mọ̀ bí irun kí jàmá bó ṣe lágbára tó ṣùgbọ́n torí pé ànábì ẹni ìkẹ́ni àràkọlẹ̀ kó ṣerú rẹ̀ ó ń fẹ́lẹ́ ǹjẹ́ àmọ̀ bí jàmá ṣe lágbára tó ẹ wo bí tó gbére wọ́n dẹ̀ jó yẹ pé salatul jamaa tafdul ala salatil fadh bẹ́ẹ̀ yẹn bá lè máa kírun ní jàmá ọlọ́lá jùrù tó ń dá kí lọ ń gbé sóbìnrin tó ń kínú ilé kí ní sí ọ tó fi jáde lọ kírun ní jàmá ó kírun lóòótọ́ ṣùgbọ́n kò lọ́lá ẹni ó lọ mọ́sáàsì lọ kírun wọ́n fún ládá ìrun ẹyọ kan tó kírun nílọ́po 17 òní wọ́n fi fún ládá ṣùgbọ́n wọ ẹyọ kan náà ní ládá tiẹ̀ wọ́n ò ní pò kírun. Rasulu Karim sallallahu alayhi wa sallam ká tún lè mọ láti ń bẹ níbi kíkírun ní jàmá ó ní man salla al-isha'a fi jama'atin ẹ̀ ń bá lè kírun ìṣáyì tó kí ní jàmá faka'annama qama nisfa al-layl Allahu Akbar ládàtà fún olẹni tó fi làjì òru rẹ̀ tó fi dìde tó fi ṣèbádà fọlọ́
wa man salla subha fi jama'atin bẹ́ẹ̀ yẹn bá tún wá gbìyànjú òjò oorun gbé ọ lọ nítorí pé o jí lóru ẹlòmíì a máa fi náfìlà máa bọ̀ràn yẹn jẹ́ ó lè pe gbogbo ogún ọ̀pá lòun ó kì lóru 100 ọ̀pá lòun ó kì lóru yóò wá kíkíkí ní ọ̀bá rẹ̀ wọ́n wà pojúlówó oorun ọ̀ràn yẹn gan yóò ti sùn lọ kàálè kì ọlọ́run sọ fún ọ pé wọ́n gba iṣẹ́ àṣegbọ̀rẹ̀ lọ́ọ̀ rẹ tójúlówó ọ̀ràn yẹn ọ̀bá pé ọlọ́run ò ní ṣe kankan lọ́ràn yẹn kọ́ wá fẹ́ràn náfìlà jùlọ rárá o bá ọba tún lè gbìyànjú oríṣà ìkí lọ ní jàmá o tún wá lọ rí aṣọ pé ládẹ́ ẹni tó fìlà ju òru kírun òní wọ́n fún ọ ọlọ́run tún bọ́ ọ ṣe o tún wá rírun àsùnbà kíní jàmá fàkàánàmà sọ́là láìlá kùláhù Allahu akbar ládẹ́ ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun òun lágbélé lọ́wọ́ ọ̀dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa mùsùlùmí kò tọ́ kí wọ́n wá wa tì í mọ́sáàsì láti kírun jàmá má fojú yẹpẹrẹ wo ìrun kíkí ní jàmá ìntò fi dáwó tí wọ́n fi kọ́ mọ́sáàsì ilé yín tó fi dáwó tí wọ́n fi kọ́ mọ́sáàsì ṣọ́ọ̀bù ẹ ìntò fi dáwó tí wọ́n fi kọ́ mọ́sáàsì ibi iṣẹ́ rẹ kó o lè kírun nù mọ́sáàsì ni o kése torí kó o lè máa fi ṣe yánà pé iye báyìí lówó mi mi mọ́sáàsì ìlú wa iye báyìí lówó ìjọ ń gbọ́ wá ní iye owó tó máa mi mọ́sáàsì ìlú yín so kírun bẹ́ẹ̀ kése torí eléhùn ló fi fowó lẹ̀ torí kó o lè bá a máa kírun bẹ́ẹ̀ ni innama ya'muru masajidallah ẹni tó lè sọ pé mọ́sáàsì ilé tí àwa la ní tá a gbà wọlé tó yẹnu ẹ̀ kése torí ipò ọjẹ́ balógun olówó rẹpẹtẹ ojoyè kẹ́mi olówó rẹ̀rẹ̀ lórí mọ́sáàsì kése torí ẹ̀ ló fi máa fẹ̀ fò nínú yàrá láì jáde lọ kírun pé kí náà ṣe mọ́sáàsì wọn lámà ní ọ̀yá níjọ ń bá wa mọ́sáàsì ní yọ ìwọ gan jẹ́ ti yọ torí pọ̀ lọ́jọ́ sí fọlọ́hùn innama ya'muru masajidallah ẹni tẹ́nu ẹ̀ gbà kọ́pá wà lá ní mọ́sáàsì ni man amana billahi wa bil yawmil akhir ẹni tó gbọ́ ló ń gbọ́ tó gbọ́jọ́ kẹ́yìn gbọ́ kèsì lónìí kẹwàá aqama sọ́lá tó lè kírun nínú mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dé parí àyà yẹn ìwọ́lá lè kí wípé lóòótọ́ ọgbà wípé o ní mọ́sálásí ìmọ̀ kírun nínú mọ́sálásí ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí ọlọ́run mọ́sálá yìí jẹ́ kí ó wúlò fún wa obìnrin nìkan ó ní kèé sọ̀rọ̀ àyàn fóbìnrin láti lọ kírun nínú mọ́sálásí ṣùgbọ́n tó bá gbààyè lọ́dọ̀ ọkọ ẹ̀ bóun fẹ́ lọ kírun wọ́n ní ká má kọ̀ fún wọn tí májẹ̀mú bá ti pé májẹ̀mú òun ni kọ́ ọ má sọ̀sọ́ èyí táwọn ọkùnrin ó tún máa fi dígí mọ́sálásí tó fi máa bàrún wọn jẹ́ kọ́ ọ má lo nǹkan olóòórùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó o sì jáde níjáde tọ́da ọlọ́mọsálá ìgbàdúrà wa ọlọ́run kó sì wá lẹ́rú sí ọlọ́run bá tòótọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله